wèrè láfi ń wò wèrè láfi ń wò. àwọn ìranù àwọn aṣòṣì mámọ̀ ẹ̀wọ̀n Ládọjà ọba tó dúró ọba tó fi ọba tó lẹ́nu ọba tó tún kàwé ó tún ṣe sínétọ̀ ó tún ṣe gọ́vnọ̀ wọ́n bá gọ́vnọ̀ lọ́wọ́ ẹ̀ ó tún gbà padà Ládọjà ògo 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 olórí ọba tó yẹ Ládọjà ògo 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 ògo. Mo kí gbogbo wa wípé a kú dédé àsìkò yìí. Olódùmarè yóò máa wà pẹ̀lú wa, Olódùmarè yóò sì máa dáàbò ẹ̀bùn wa. Ẹ rí lérí ọ̀rọ̀ coronation Olúbàdàn, òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, nítorí pé Yorùbá sọ wípé ìka tó bá tọ́ sí imú báyìí òun náà ni a máa fi ń ro imú. Tí a bá wo irú agbègbè tí coronation báyìí ti ń wáyé tó jọ mọ́ nǹkan àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, èmi rò wípé àwọn kan wà tí Ọlọ́run ṣàdá láti pé kí wọ́n lè wà ní irú agbègbè bẹ́ẹ̀, tó jẹ́ wípé àti orin tí wọ́n bá kọ àti àṣà tí wọ́n bá pè níbẹ̀ yóò mọ bá ìgbà àti àkókò àti tó ṣẹlẹ̀ mu. Ó ṣe mí láàánú wípé the Ministry of Art and Culture ní ìlú Ìbàdàn ní abẹ́ the governorship of Engineer Ṣèyí Mákindé wọ́n ṣe mistake tó pọ̀ gan-an. Kí ni àìṣe tí wọ́n ṣe? Ó ní láti pe irú Táyé Currency sí irú àwẹ̀jẹ tàbí kí n pè ní irú coronation fún ọba ìlú Ìbàdàn tó tó bẹ́yẹn, nítorí pé àtàrí àjànàkú ni kì í ṣẹ̀rù ọmọdé. Kì í ṣe Táyé Currency ló yẹ kó wà ní irú ipò tó wà ní ibi ìwúyè Olúbàdàn. Ẹni tó tọ́ tí ibẹ̀ yẹn yẹ fún, tí ibẹ̀ yẹn tọ́ sí, táwọn èèyàn sì mọ̀ pé lóòótọ́ ẹni tó tọ́ sí, òun náà ni King Dr. Saheed Òṣùpá. Bó ti wulẹ̀ kó jẹ́ wípé àjọṣepọ̀ ó wà láàrin Táyé Currency àti Gọ́vnà Ṣèyí Mákindé, kò yẹ kí wọ́n wo àárín yẹn láti tánìṣì méjì Ìbàdàn nírú ọjọ́ ayẹyẹ tó dún ọjọ́ ayẹyẹ báyìí. Níṣe ló yẹ kí wọ́n jẹ́ kí Táyé Currency náà kọrin, kí wọ́n sì jẹ́ kí Saheed Òṣùpá kó take in charge of that position nírú ọjọ́ coronation náà. Ẹ wo orin Táyé Currency ńkọ́, ẹ wo orin. Ṣé orin leléyìí ní irú ibi tí àwọn dignitaries bẹ́ẹ̀ yẹn ti pọ̀, tí àwọn lọ́balọ́ba ti pọ̀, àwọn ọba míì gan tí wọn ò kí lọ síbi àwẹ̀jẹwẹ̀mu, irú àwọn ọba bẹ́ẹ̀ ní rọjọ́. Àwọn míì wá láti Èkó, àwọn míì wá láti Oǹdó, láti ibikíbi tí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ti péjú síbẹ̀. Kò wá sí orin àṣà, kò sí ìtàn ìlú Ìbàdàn gan, bí báwo ni Ìbàdàn ṣe bẹ̀, àwọn wo ni wọ́n jẹ ọba, kí ni àsìkò sí. Ẹ̀yin wo ni tí Saheed Òṣùpá tó kọ níbi ìwúyè Aláàfin Ọ̀yọ́, ẹ wo ní Saheed Òṣùpá tó kọ níbi àwọn ìwúyè àwọn lọ́balọ́ba káàkiri. Ẹ wo orin ọgbọ́n, ẹ wo orin ìmọ̀, orin tó jẹ́ pé àwọn tí wọ́n bá ń gbọ́ gan inú wọn ó sì máa dùn, ara wọn sì máa yá pé àwọn ń gbọ́ ìjìnlẹ̀ orin tó bá àṣà àti ìṣe ìran Yorùbá mu, tó bá àṣà àti ìṣe ìran ọmọ Kóòtù Òjìrè mu. Ẹ wá wò ó, ẹ̀tẹ́ àti àbùkù, òun náà ni orin tí Táyé Currency tó kọ ní ìlú Ìbàdàn ní ọjọ́ ìwúyè Sẹ́nitọ̀ Adéwọ̀lú Rasheed Ládọjà. Wèrè la fi ń wo wèrè níbi tí a ti ń ṣayẹyẹ àṣà àti ìṣe ìgbàdé fún one of the paramount person when it comes to this time of Ọ̀yọ́, even though in Nigeria in general. Kí ni ìtàn tí Táyé Currency sọ nípa ìtàn Ládọjà? Báwo ló ṣe dórí oyè? Báwo ni wọ́n ṣe yọ kúrò? Ipa wo làkàlà kó? Ipa wo ni Adédìgbú kó? Àwọn ìtàn tí ó dá Ládọjà gẹ́ padà sẹ́yìn wípé òun ti lu àwọn ìgbésí ayé báyìí rí sẹ́yìn. Táwa ló wá tọ́ sí irú àkókò bẹ́ẹ̀? Olórí wo ló tọ́ sí irú ipò bẹ́ẹ̀? Ẹ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tẹ́ fẹ́ ṣe bòlò tí ò ní rùn gbẹ́. Ọ̀tọ̀ lẹni tí ọlá orin tọ́ sí, ọ̀tọ̀ lẹni táwọn orin kan yẹ.
irú àpègbè bẹ́ẹ̀ irú àpèjókòó báyìí kì í ṣe pé a fi ń yẹ̀yẹ́ Táyé Currency, ọgbọ́n àti ọpọlọ ìmọ̀ Táyé Currency ò gbé àyàfi tá a bá ń ṣàbòsí fúnra wa lókun. Ọgbọ́n àti ìmọ̀ àti òye Táyé Currency kò gbé irú agbègbè báyìí, kò gbé irú àwùjọ bẹ́yẹn, kò gbé irú sákùtì tó wà. Ṣùgbọ́n torí wípé Táyé Currency jẹ́ ẹni tó súnmọ́ ìjọba, tó fara ro ìjọba, tó fara kún ìjọba, tó fẹ́ràn tí ìjọba ń ṣe, àǹfààní ẹ̀ ló padà wá jẹ. Ṣùgbọ́n ìjọba kò yẹ kí wọ́n rò bẹ́ẹ̀. ń tá ń sọ lélẹ́yìí pé Nàìjíríà níbi tọ́rọ̀ wá kù dé lónìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì là ń fi fámílì, là ń fi ẹbí, là ń fi ọmọ ìjọ ṣe, ṣùgbọ́n tí wọn ò ní capacity àti ṣe. Ohun tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe yìí ó ń ṣẹlẹ̀ láàrin àwa náà. Tá rò pé ẹbí ará yìí torí pé ó ti jẹ́ bí àtàrà mi táwa lọ gbéṣẹ́ tí ò mọ̀ ń pẹ́ ẹ̀ fún tí ìwà dojúrú. Torí ní tí ìbéèrè tó padà ṣẹlẹ̀ ni pé Táyé Currency orin yẹn padà dàrú, àwùjọ yẹn padà rú mọ́ lójú. Níbi tó ti bá rẹ̀ kọ́ ló yẹ kó ti bá rẹ̀, torí pé kì í ṣe àwùjọ àwọn ọmọ kásàsókè ìrìnàṣó, àwùjọ àwọn ọlọ́lá, àwùjọ àwọn oníyì, àwùjọ àwọn onímọ̀, àwùjọ àwọn alásà ni. Kò sí mọ bó ṣe fẹ́ kóòpù láàrin yẹn. Kí ló dé? Ṣe bí ọmọ bíbí ìlú Ìbàdàn ó náà ní Saheed Òṣùpá. Kí ló dé tí ayẹyẹ tí bí ìbá ṣe wá dùn tó, bí ìlú Ìbàdàn ìbá ṣe gbayì tó pẹ̀lú owó àtọrọ̀ àti gbogbo dápá gbogbo tẹ́ ẹ ná níjọ́ Ìwúyè Ládọjà, kì í ṣe Táyé Currency ló yẹ kó wá kọrin níbẹ̀ rárá àtọ̀. Torí pé ìka tó bá tọ́ sí mú òun náà la máa fi ọ̀rọ̀ mú. Gbígbé Táyé Currency wá kọrin ní irú àwùjọ bẹ́ẹ̀, tó wá ń kọrin tó yàtọ̀ sí ní táwùjọ yẹn ń sọ, tó wá ń kọrin tó yàtọ̀ sí ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láwùjọ ọ̀hún, tó wá ń kọrin tó yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Coronation ni wọ́n ń ṣe, ìwúyè ni wọ́n ń ṣe, kì í ṣe pé wọ́n ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí ìwúyè ìgbádé ọba tuntun ti ìlú Ìbàdàn. Àmọ́ tó wá jẹ́ pé orin wèrè la fi ń wo wèrè, òun náà ni wọ́n á ń kọ́ ń bẹ̀. Ní ará ìlú Ìbàdàn bí ìbá ṣe yẹ yín tó, Táyé Currency jẹ́ kó yẹ ẹ́ lẹ̀ fún yín. Ẹ̀yin ará ìlú Ìbàdàn bẹ́ẹ̀ bá ṣe gbayì tó, Táyé Currency ń padà wá fi ń ṣe ẹni tó wá jẹ́ pé táwọn èèyàn wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ lórí social media, nítorí pé àǹfààní àti iyì tó yẹ kẹ́ ẹ rí ẹ̀ ti gbé fajá jẹ. Ìjọba ò gbọ́dọ̀ fi wípé nítorí pé àwọn ń bá ẹnìkan jà, àbí àwọn ń bínú sí ẹnìkan, tàbí ẹnìkan ò ṣe tèmi, kí wọ́n má ṣe ojúṣe àti tútọ́ bí mo ṣe yẹ kí wọ́n ṣe. Eléyìí ń ta fi sọ pé àwọn ìjọba ọ̀hún gbogbo ọ̀nà ni wọ́n fi kùnà láti ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe. Ara ẹ̀ lẹ ti rí yìí, nítorí pé ara ìkùnà kan rèé, tá a bá ní parọ́ tanra wa, tá a ní tanra wa jẹ, tá a ní fi ẹ̀kọ́ tanra fúnra wa, kì í ṣe irú orin tó yẹ kó jáde nírú ọjọ́ ìwúyè kan lára àwọn ọmọ Oòduà nílẹ̀ Oòduà nílẹ̀ Kóòtù Òjìrè ní ìlú tó jẹ́ pé òun ló tún wá tóbi jù ní gbogbo Áfíríkà. Ìbàdàn is the largest city in Africa and is an ancient city. Tí wọ́n wá jẹ ọba tí òkìkí ẹ̀ tún kàn tó bẹ́yẹn, ẹ wá tún wá lọ pé Táyé Currency. Ní ọjọ́ tí wọ́n ti ń jẹ Olúbàdàn, ẹ sọ ayẹyẹ Olúbàdàn tó jẹ tó rinlẹ̀ tó báyìí rí. For the past 50 to 45 years ni irú Olúbàdàn tó jẹ nílẹ̀ Ìbàdàn, irú ayẹyẹ tí wọ́n ṣe fún Ládọjà ni wọ́n ti ṣe last nílùú Ìbàdàn. For the past 60 years or 40 to 45 years ni wọ́n ti ṣe irú ayẹyẹ tó tó bẹ́yẹn, irú Olúbàdàn tó jẹ tó kìkì kan tó ní tá tí àwọn lọ́balọ́ba míì gan tí wọn ò kì í jáde tí wọ́n wá síbẹ̀ tí wọ́n ó ti pẹ́. Ẹ wá wò ó kó wá jẹ́ pé irú ibẹ̀ yẹn tí àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn jàǹkànjàǹkàn wá wá, tí àwọn èèyàn tó jẹ́ pé Ìbàdàn gan ò expect pé wọ́n lè wọ ìlú Ìbàdàn wá, tó fi wá mí including the first citizen of Nigeria, Bọ́lá Ahmed Tinubu wá tí Táyé Currency wá ń kọrin wèrè la fi ń wo wèrè níwájú Bọ́lá Ahmed Tinubu, níwájú Ṣèyí Mákindé gangan tó jẹ́ ẹ̀gbọ́n tàbí tó jẹ́ family. Nítorí pé nínú ìwádìí tá a ṣe, a gbọ́ pé nítorí pé Táyé Currency àti Ṣèyí Mákindé wọ́n close, ló fà á kí wá ṣe irú nǹkan tó yẹ kí Ṣèyí Mákindé kì í ṣe irú tó yẹ kó fi sán nìyẹn. At least ayẹyẹ ìwúyè yẹn ó lọ
ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta ayẹyẹ yẹn sì ti ń lọ títí di next Saturday. Níṣe ló yẹ kí wọ́n máa Táyé Currency sún ọjọ́ tiẹ̀ síbòmíì. Irú correlation gẹ́gẹ́ ló yẹ kí wọ́n gbé fún Saheed Òṣùpá, nítorí pé kò sẹ́ni tó lè máa pọ̀n bí ọlọ́mọ. Kò sí ẹni tó lè máa pọ̀n bí ọlọ́mọ. Kò sí ẹni tó lè mọ orin àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kọ bí kì í ṣe Saheed Òṣùpá. Sì rírú ẹ̀ o, àyàfi tá a bá ń tanra wa lókun. Àyàfi tí a bá ń tanra wa. Irú àwẹ̀jọ, irú àgbè, irú gathering yẹn gan kì í ṣe ohun tẹ́ ẹ lè pe Pasuma sí. Bó sì jẹ́ pé àgbàlagbà ọba orin kì í ṣe ibi tẹ́ ẹ lè pè sí. Torí ká ní pé Wàsíù ilẹ̀ bá tún pè á ló dáa pé àwọn yẹn tún mọ bí wọ́n ṣe lè handle that situation of that event. Wọ́n mọ bó ṣe lè handle ẹ̀. Ṣùgbọ́n Táyé Currency ọpọlọ ẹ̀ ò gbé. Ẹ wo bó ṣe ń jó, ẹ wo bó ṣe ń jó káàkiri. Ilé yìí ó tàbùkù ẹ̀yin ará Ọ̀yọ́ lọ́pọ̀lọpọ̀. Ó tàbùkù bí ẹ ò bá ṣe gbayì tó, bí ọjọ́ yẹn ìbá ṣe yẹ Rasheed Ládọjà tó. Táyé Currency kò jẹ́ kí ọjọ́ ọ̀hún kò jẹ́ kó nítumọ̀ sáwọn kan, nítorí pé kì í ṣe irú orin tó yẹ ká kọ nírú ọjọ́ ìwúyè bẹ́ẹ̀. Òun náà Táyé Currency wà ń kọ. Ọ̀tọ̀ lórin Táyé Currency ń kọ, ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ń ṣayẹyẹ òkú, wọ́n ń ṣayẹyẹ ìgbéyàwó. Táyé Currency ń kọ ayẹyẹ disco. Ẹ wá wò ó bó ṣe fi orin, bó ṣe fi ba ọjọ́ ọ̀hún, bó ṣe fi bàjẹ́. Ẹ̀yin ọmọ ìlú Ìbàdàn àti ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú ìwúyè ọba tuntun. Adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ á pẹ́ lọ́wọ́. Ládọjà ti padà di ọba Olúbàdàn ti ìlú Ìbàdàn. Bàbá ẹ̀mí yóò gùn, ẹ rẹmi lò ó, ẹ rí ara rẹ̀ fi gbé adé, ẹ sì rí ara rẹ̀ láti tu ìlú Ìbàdàn dé ilẹ̀ ìlérí. Àṣẹ Èdùmàrè.